أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تكون في شأن حياكم الله. وما تتلو منهم من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا تفيضون فيه وما يعصب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. الله. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo ẹni bá gbọ́ tí wọ́n kó bá lọ́nà tóbi lẹ́ẹ̀kan náà. Allah lọ́sùn bẹ̀rẹ̀ pé àwọn obìnrin wọn dà mí lóhùn àwọn obìnrin náà wọ́n máa dáhùn lórí ẹ̀. Allahu Akbar. ọkùnrin ẹ̀kẹ́ náà jọ̀dọ̀ wá kò nídìí kẹ́ ẹ dáhùn ó dọ̀ nǹkan ó dọ̀ nǹkan tó wọ̀n kọ́lọ̀ tóbi. Allahu Akbar. ọkùnrin mi yóò wá wò báyìí tó máa fi tẹ̀sẹ̀tì. Allah. ìjọ kẹrin wọn padà wá tẹ̀ wọ́n náà di iṣẹ́ ìwọ́n lè lò. ẹ̀yin ìyá tẹ̀ ń gbọ́lọ̀ tóbi ẹ̀yin náà ní bá ń gbọ́lọ̀ tóbi dàrúdọ̀ náà. Allahu Akbar kabira. èmi sábà wo ojú obìnrin gbọ́dọ̀ méjì kan bẹ̀ ní ojú ọkùnrin bẹ̀. obìnrin ni wọ́n rí títí tó kọ́kọ́ ń jòkó wọ́n bá ti obìnrin bá ti sí ìjòkó èmi ẹ̀bẹ̀ wọ́n. a fìlà wá lẹ̀ ni kágbọ́lọ̀ tóbi ká yorùbá nàbí ẹ̀yẹ ọkùnrin ṣoṣo. ẹ̀yin ìyá ẹ̀yẹ nípa yorùbá nàbí náà ẹ̀dá gbogbo náà. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. ẹ̀ẹ̀mì retí bẹ́ẹ̀ yóò obìnrin tẹ́ ẹ bá fi fírì tẹ́ ẹ fírì lọ́dọ̀ ọkọ yín àlìjáde lẹ́bàárà yín nínú sàlẹ̀ wò ní bèrè lọ́wọ́ yín. Allah. tọ́lọ́hún tó yé wáyé ká gbogbo ìlànìjẹ́ náà ni àbí ẹ̀kọ́ ni Yakumullah. wọ́n àtiwájú mọ̀táhà tó ń bí yá hálì dúnà Yakumullah. àwọn obìnrin tó kì í ṣe kóòsù láyé tẹ wàyí lẹ́yìn tí ṣe wàhálà mọ́ ni wàhálà yín mọ́ gbogbo ẹ̀yin tá a lè yorùbá níbi tẹ̀ máa dá wa lóhùn ni ẹ bàrá yàrá ìfẹ́ náà ni. Sallallahu alaihi wasallam. ìgbà táwọn ọkùnrin ò máa kónú ni. Allah. owó bíi ti wí yìí náà wò tí wọ́n kọ́ láti wọ́n yẹ bá wọ̀ ọ́. Sallallahu alaihi wasallam. gbogbo ìyá tẹ dábí lọ́wọ́ lọ́wọ́ dẹ́yìn náà lóhùn gbogbo ẹ̀yà ọkùnrin tẹ ọlọ́jú dábí lọ́wọ́ lọ́wọ́ dẹ́yìn náà lóhùn ọlọ́wọ́ ní ọlọ́jú owó bàǹkà ilé ìwé lóhùn ọ̀dà àbọ̀ fún ọ̀chá ṣe ọ̀kọ́ sí yorùbá nẹ́bí tó ń bẹ. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. sábà níta ló kàn ní sínú ni bọ́ọ̀lù tó bí díẹ̀ pè bí ẹ̀fẹ̀ bọ́ọ̀lù bí tọ̀wọ́ wà lìtẹ́ náà wò ní wà lìtẹ́ náà ọ̀dà ọ̀chá ṣe ọ̀kọ́ sí yorùbá nẹ́bí tó ń bẹ. Sallallahu alaihi wasallam. lórí ipò orí àwọn bá ń ṣe wá sí ìyá àtàmọ́ àwọn kọ̀mẹ́díà ni wọ́n ń tà wọ́n ní wọ́n ní kíríkà bílíọ̀sì tí wọ́n lọ followers nítorí ikú orí ìwé lálẹ́ ọwọ́ àṣẹ yìí lọ ọba tó wọ̀ tẹ̀lé mi lẹ́ẹ̀kan lẹ́yìn ọ̀dà gbogbo jáde kan sí bá yorùbá nẹ́bí kí n gbọ́. ọlọ́wọ́
jẹ gbogbo oṣù olórí ikú òní ìdòkó tì wá rí. Àmín. mo kí àwọn bàbá Allahu alaihi wasallam. mo kí àwọn bàbá mi tó wà ń kalẹ̀ látọ̀tún ìlú yìí wọ́n ní bàbá wa ìṣẹ́ríkí wòlíì ni Bàbá ń sẹ́ríkì. bàbá ṣẹ́ríkí wòlíì Ẹ̀yà. nígbà yìí bá jẹ́ ṣẹ́ríkí ẹjẹ́ mi wọ́n jẹ́ lòǹgárì wòlíì Allah. ẹjẹ́ máa jẹ́ ẹ̀fọ́ tí lòǹgárì wòlíì báyìí wà lóbi ẹ bá jẹ́ lòǹgárì wòlíì ọlọ́run ó lè di wòlíì ọlọ́run ni o ọlọ́run bá láti báyìí kàrí kárí gbogbo ẹ̀yin àbáwa tí ẹ wà ní ìkàlẹ̀ àbáwa náà àdùkẹ́rù Allahu Akbar. Adáhùn hayata. ọlọ́run mọ́sá àgbàkà yìí kò rí Àmín. àbáwa òré ẹ̀jọ̀ gbọ́dọ̀ ẹ̀dàgbẹ̀dẹ̀ ọlọ́run mú sàdékùn bí ẹ bá ṣe ká àti mara wá fẹ́ ìbálẹ̀ dá yín màmá. Wàláì. Èmi ká tún fún wọn wò. ọlọ́run tún ti padà promote promotion lẹ́ẹ̀mọ̀ gbà. Àmín. ẹ nígbà depression láyéláyé. Àmín. mo kí àwọn àfa wa mo kí àfa mi tó wà ń kalẹ̀. Ṣẹ́bọ̀. lórí gbogbo ní máa ń gẹ́lẹ́ àti kùtì àfa mi ni wọ́n ṣe. Allah. àfa wa Imam Ali Al-Khalifa. Adáhùn hayata. ọlọ́run bọ̀ alábàárikà yìí. Àmín. Sheikh Abdul Qadir. mo kí àfa wa Sheikh Kadiri. Alọ́ sàlékún àlùbáríkà. Àmín. Mo kí gbogbo àwọn bàbá ọlọ́run mi bá tẹ̀lé nìkan mọ̀. Àwọn ilé wa lè wọ́n pa àwọn jòkó yìí. Àwọn náà la tẹ̀lé wa. Ẹ̀yin náà la ẹ̀tọ́. Wọ́n lọ tẹ̀lé wọn wá o. Àpàdé ìyá yìí ni. Wọ́n lọ bá ti sọ́wọ́ àdúrà rẹ̀. Wọ́n ọdún ìgbà rẹ̀ ọwọ́ mi tẹ̀lé ṣe lónìí. Àwọn ọ̀gbọ́n, tabalẹ́ká sọ́wọ́ àdúrà tó bá sọ́wọ́ àdúrà fún ọ. Wọ́n mi tẹ̀lé ṣe lónìí. Ayakunla. Àwọn ilé wọ́n pa àwọn ọjà rẹ̀ yóò pẹ́. Àmín. Àlùbáríkà yín tẹ̀sí ta jẹ lára yín lè sọ láti. Tí ì mọ igi rẹ̀. Wàláyé tí ì mọ igi rẹ̀. Ilé oko lówó lè sọ́jà láti wò ní àwọn ni wọ́n tà fún wa wọ́n sì fún òní wá la adáwó fún ọ kéèké báyìí ni ọlọ́run ládàá báwọn àgbàlagbà yín. Àmín. tẹ́tù tó sórí ibú lára wa la ní sọ fáyé nígbà wà sórí ibú yà wá jí bọ́dí àwọn ẹbí rẹ̀ kò jí bọ́dí èyí rẹ̀. àbọ̀bọ̀ ẹni ó sórí ibú ni òun náà ní sọ fáyé àmọ́ yóò jí bọ́ lára rẹ̀ nígbà máa ń kó ìtẹ́jú wá rí wọ́n wà níbẹ̀ lọ́kọ̀ lórí àwọn ẹni ọlọ́run ni. ẹ̀yin tó máa kó yire àwọn ọmọdé wọn yóò jẹ́. Àmín. ẹni tó gbé dáadáa nílé wọ́n pa. Ẹjọ̀kú. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní lọ́ọ́ tẹ́lẹ̀ yín o. ọlọ́run ní wájú ọlọ́run. alákòókò bíi tílé wọ́n ká mọ́ kí gbogbo àwọn òbí ọmọ. Àtàwọn náà láti tàbíà. sọ ẹ̀yin náà wáyà yìí. Àmínú àwọn òbí ọmọ làwọn náà. Allahu Akbar. ọ̀sùn sọ́nà àlùbáríkà fún mi. Kò sí wàhálà. Mo ti sẹ́ bẹ́ẹ̀. àwọn ilé wa ń tàbíà. ọlọ́run sàdúkọ àlùbáríkà. Nínà. ọlọ́run já ọmọ àlùbáríkà. Àmín. àdúgbò tá a wà yìí gan nílé òkè odò ní bàbá mi ni bàbá wa gba nílé òkè odò tó bí àbábọ̀ kàbírì ni bàbá mi ni wọ́n nítorí bí àti kàbírù pọ̀ kì í ṣe kó wá kéwù nìkan bàbá tó bí àti bàbá náà ni ọ̀rẹ́ láti kékeré ọlọ́wọ́ bàbá tèmi ó ti yà á tó ti ní láàdọ́kọ̀ ọdún sí ó ti lé ní 50 years tó ti lọ ọgbọ́n náà tọ̀ ọlọ́wọ́ àdìmọ̀ àti ẹ̀pọ̀ bàbá tó bá fẹ́ dà bàbá ní ọ̀ níbi tó dà sí bá wà ní láàyè wọn ló bí àdúpẹ́ ọlọ́run ní kọ́ máa já sáyọ̀ fún wa. Alhamdulillah. ọlọ́run já sáyọ̀ jálẹ̀. Àmín. ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. ọjà ara ti síwájú. Àmín. ẹ̀rọ sàmì dáadáa. Àdúrà sọ́yà àdúrà. yọ sọ̀rọ̀ àwọn òkúta kò bílẹ̀ ń múra ìyàwó lọ́wọ́. Kàbírù Kàbírù olùsì. Kàbírù náà ló mú nǹkan rẹ̀. ẹ̀yin bọ̀dá Kàbírù ẹ̀ sọ̀rọ̀ Kàbírù fún sọ̀rọ̀ èlò kan. Allahu akbar. alẹ́ Kàbírù nìkan tèmi ẹgbẹ́ ìgbẹ́ Allah. mọ̀mọ́ ọlọ́run gbàgbé ayé. Àmín. àwọn bọ̀dá Kàbírù náà wáyé àyè. bàbá wa ọlọ́run ti wọ́n dààmú wa o. Àmín. ọlọ́run tẹ̀lé dààmú bàbá. aláì ọlọ́run lè dààmú wọn. torí wọ́n lè máa wọ ẹni ọlọ́run fá kéèdè oníwò fún àwọn ẹni ọlọ́run lẹ́wọ̀n òfìsẹ́ ọlọ́run lẹ̀. bàbá wa gbà ní òkè lórí ọlọ́run bá a sọ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ẹni wájú ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billah. ẹ̀rí mo kí gbogbo àwọn kíkí ọlákìkí ọ̀làsíláàbí ọ̀láyà alaykum wa rahmatullahi wa barakatuh. Wa rahmatullahi wa barakatuh. bẹ́ẹ̀ ni Àbú olóde. orí àbó olórí náà mo ti fẹ́ dé wọ́n là ní Muhammad Sallallahu ẹ̀yìn yẹn láti ọmọ ẹ̀dá mi lóhùn. alaihi wasallam. bí ẹ bá ti gbé Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọkùnrin lóbìnrin ọgbọ̀n ọkùnrin lẹ́yìn kó máa dòkó lẹ́yìn ìyá bá ní òkú lòdì ànábì. wọ́n là ní Muhammad Sallallahu alaihi wasallam. wọ́n ní pé nǹkan jọ kan
àṣìlẹ̀ ẹgbẹ́ tí ọba pè kan ọ̀tún náà kọ́ fara sí pé òun náà lọ sọ bẹ́ẹ̀ gbogbo tó bá kú àti gbogbo wọn kú nígbà tó wàá pè kan lẹ́yìn kò lọ àlàáfíà kò sì lọ tún ọwọ́ àdàsẹ̀ tó wà wájú rẹ̀. Allah. nígbà tó ń gbà tán ọdún náà sí onífẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ ọwọ́ pè sége ọwọ́ adarí ẹ̀ sọ́wọ́ àlàáfíà rẹ̀ ẹni tí wọ́n ń bẹ lọ́sì sẹ́ni agbọ́kiri mi lọ́jọ́ Allahu ta'ala anhu ọwọ́ wà nẹ́bí báyìí ojú rẹ̀ wá pé pé òun ti sọ́sẹ́ ńlá Muhammad Allahu alayhi wa sallam. anabi wa bú ẹ̀rí anabi wá sí Allah. ẹkún anabi wá sí Sallallahu alayhi wa sallam. èyí máa ń fi ẹni sẹ́fẹ̀ báyìí bá bọ̀ sẹ́fẹ̀ wá sí sẹ́ni abákẹ́ wa wojú ẹ̀ anabi wa wò báyìí nígbà tó ní wíwé sẹ́fẹ̀ rẹ̀ anabi tó kájú. Allah. àbáyé lákòó lọ́jọ́ kọ́ lánàá àjọ ọ̀sẹ̀ ọ̀rọ̀ wa rí mi ní ọ̀rọ̀ déyẹ̀ nínú ayé rẹ̀. Àmín. anabi tó kájú. Allahu alayhi wa sallam. àwọn akú ẹni sáwọn yìí àwọn tó wá wọn tó akú ẹni wọ́n sì ní tójú rẹ̀ lérò òfin mi ọdún wo báyìí nígbà tó ní wọ́n sùn mẹ́rin tó kájú ló bá kú ẹkún wájú àmì Muhammad. Sallallahu alayhi wa sallam. ọdún bí gàgàdá ó gbà tó yẹ wá fún sáwọn ọwọ́ abẹ́ ó ní yàrá sọ̀rọ̀ la bí gàgàdá tẹ̀lé ọ̀n gbogbo yẹn ní nǹkan òfin mi ní ti pamílẹ́kùn anabi ní kẹ́hìn kó mínísítà sinaitu. Allah. aláàbí àjùlú gbogbo ìlú ilẹ̀ ní wọ́n dá sí òní anabi ẹ̀sán akọ̀ ọba kò ó ní tiẹ̀ kò fi pamọ́ yìí. Allah. tọ́ba ní bẹ́ẹ̀ wọ́n rẹ̀ létí bàbá olóyè àfọ́ olóde. Allah. àbá àtó já sórí yẹn lónìí kí ni wọ́n là ń ṣe lónìí wọ́n là ń sàkọ̀ à ń ṣe wọ́n ní màlùkọ̀ àná. gbogbo àwọn òbí ọmọ bàdà a'udhu billahi minash shaitani rajim tọ́jú ní mo ní ọwá. بسم الله الرحمن الرحيم وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ebi tí mo fẹ́ lọ nínú Al-Qur'ani ìbìdáyà súrà tá a máa fi ṣe wàlímà ni. fọ́sábà tá a pè fílọ́sọ́fì àwọn àgbàlagbà wà lọ́rin àwọn èèyàn bí àwọn ànábì Ọlọ́run àwọn èèyàn sọ́mọ ẹgbẹ́ ní ànábì Ọlọ́run ni wọ́n o torí láì bùdí ń gbé báyìí ní ìsìlámù àmàrí olórí ikú àfáàkà tí ò ní dá fún ọtún àti sẹ́kọ̀ọ́ lẹ́nu ìrẹ́dìnà rẹ̀ ní òfòlùkọ. Insha Allah. àwọn èèyàn bí ànábì Ọlọ́run tá ànábì wí ànábì ní ulama ummatika anbiya bani Israila àwọn èèyàn bí ànábì Ọlọ́run wọ́n pọ̀ nínú tí wọ́n sọ̀ka nínú àwọn tó sọ̀kalẹ̀ sí lọ́rùn ìròyìn wọn sì jọra wọn papọ̀ níbi ìgbẹ́ kánìkan mú nǹkan wá wọ́n ti mọ̀ ẹgbẹ́ wìláyà lè dálẹ̀ ní gbogbo ayé ajáde bí ẹ̀ bàbá wa jáde káwọ Nàìjíríà Ìlọrin ọ̀jọ̀lú kan níbi àṣà sẹ́ni gbogbo àwọn tó ń bínú Ìlọrin wọn ni ó tún yí kàwọn ẹlẹ́gbọ̀nù ó ti yí kàwọn àbẹ́ ẹgbẹ́ wa sáré Ìlọrin bó táwọn awé ẹni sẹ́nu kàmárì ẹ̀ka ẹni sẹ́ adáwọ̀ táwọn náà láwọn bá lu wa láàrin náà fà àmọ́ wọn dàbí àwọn tiwa. Allah. Allahu akbar. àbá àwọn àtòtòrò ń bùnmi kéwù kẹ́yà yìí tẹ́kì wí jáde. Ayyakumullah. oníwùlà ika àbá ìwọ̀jì lẹ́bìrì ìsìlì ẹ̀rù. أولئك آبائي فجئنا بمثلهم. ìsọ̀ntàkàrà yá ìlàjàmbá àtìmọ̀ yá jàrí irúnìjọ mọ̀já ẹ̀jàwá mi ọ̀hún. إذا جمعتنا لا جرير الجوامع. bàbá jọ dúró ká ẹjẹ́ ẹ̀kẹ́tì conference fún wa your own area and our own area let's meet at a point. Am I speaking English? أولئك آبائي
gbàdéke gan. You prove your own fathers, you prove our own fathers. Am I communicating? أولئك آبائي فجئنا بمثلهم. Ọ̀rọ̀ tí ń sọ yìí, ó yí káwọn aláwo nù ní. Ó di yí káwọn àfẹ́ ẹgbẹ́ wa kò sí tí wọ́n bá wọn bàbá wa kù. Allah. Òkúta ànábì ànánà ní í ṣe kí ló fà á? Ó wu Ọlọ́run ló fi dálù ìlọ́lá. Lè sọ̀sọ́fúnṣẹ́ Álímì. Radiyallahu ta'ala anhu. Ó bí àwọn bàbá kọ̀ọ̀kan tí kàrámà wọn ò jọra wọn. A ní kàrámà mutabarika, a ní karamatu muttahida. Kàrámà kan ní bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá ti rẹ̀ báwo ló ti ṣe wù. Kàrámà kan muttahida. Wọ́n kó gbogbo àbọ̀ àlọ́rin bá kẹlẹ̀ lẹ́ba wọn níbi kàrámà wù. أولئك آبائي فجئنا بمثلهم. Ẹ wá wo kálọ́ múra yìí wù wá Ìlọrin ló ti pilẹ̀. Allah. Bẹ́ẹ̀ bá sókè Al-Qur'ani. Wọ́n wá ṣe ìtìyàmù Suratul Fatiha sab'u ayati. Wọ́n ṣe ìtìyàmù Bidaya Baqara ní Muflihina. Tẹ̀wá wá rí bẹ́ẹ̀ ẹnì kan ti Fatiha àti Muflihina láti àlébi láti Muflihina gbogbo tí bẹ́ẹ̀ náà kọ́ àyè ló kó síbẹ̀. Allah. Àwọn bàbá wa ní tìfà kò rí pé àwọn bí àwa ti fẹ́ kí sí Ọlọ́run yìí wọ́n ti lẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀. Ẹ̀sìn wo wá ní ẹ̀sìn tá ànábì ń bá Mẹ́kà àti Màdínà yìí. Sallallahu alaihi wasallam. Àwọn ìyá yẹn ti dàrá ń jẹun òkú àyè bá ànábì náà. أولئك آبائي فجئنا بمثلهم. Ẹwọ́ ẹ̀yin bàbá wa tí wọ́n yẹ ẹni bá sọ̀rọ̀ o. Ẹ̀yin bẹ̀rẹ̀ kó padà fẹ́ ní ọ̀rọ̀ yẹn. Àyè má fẹ́ sílọ̀sì àwọn ọkùnrin mọ́. Nǹkan mà ti ń wọlé. إذا جمعتنا يا جرير الجوامع. Àwọn bàbá ti tàná. Ó rí wẹ́kẹ́ nígbà mo fún ọ. Ibi Ọlọ́run tó darí mi wá ní o. Mo ní wá kíní kan wá ìwé ẹ̀kọ́. Àpé àtúndí wí mọ́. أولئك آبائي Ọmọ tọ̀. فجئنا بمثلهم. Àwọn tí wọ́n máa sọ ti kalẹ́ ìsìn kéwù. إذا جمعتنا. Àwọn òkúta kí lọ́wọ́ sà kẹwọn. آمين. Ẹ wá lọ́gbà dókítọ̀. Ṣé kéwù sàárẹ̀ ni? الله. Ọlọ́gbà kẹwàá lọ́rẹ̀. آمين. إذا جمعتنا يا جرير الجوامع. Ẹ bá wulẹ̀ fọ̀rọ̀ lọ́sẹ̀ sí wa lọ́rin mọ́. Ẹ bá ká bá kó bá wa máa ẹja pàdé. Káwá púrúfù tí ń jẹ́ wìláyà. Kí lábàá ní kéwù tí ò wúlò. الله. Kéwù àwọn tí wọ́n bí wa, wọ́n ké. Wọ́n wá dìbò ọmọbìnrin yìí. أولئك آبائي Bẹ́ẹ̀ ló kọ́ rẹ̀ kí n dákọ̀ rẹ̀ fáyé. Ṣé wọ́n kọ́ ni? فجئنا بمثلهم. إذا جمعتنا يا جرير الجوامع. Àbí wà nẹ́bẹ̀ bá Yorùbá nẹ́bì. صلى الله عليه وسلم. Àbàbá wa kálukọ̀ yí pé ẹja bàbá bọ́mọ ìlú tọ́lọ̀ ń dá wa sí tá a fẹ́ máa jí sí Ọlọ́run. Àwọn tá a bá ń bẹ̀ wọ́n ti lẹ́sìn. Kí lẹ́sìn wọn ẹ̀sìn tá a nẹ́bì bá ẹ̀sìn kàyàkàyà. Torí ẹ̀sìn ẹbọ ẹ̀sìn kàyàkàyà ni. Tí wọ́n ń lò àlùjànnú burúkú tí wọ́n ń lò bí Ṣàngó Ọya Ọbàtálá Ọ̀ṣun. Àlùjànnú wọn exist. Bí látàwọn sábà yóò gbọ́ ànábì. صلى الله عليه وسلم. Wọ́n wà nípa ọba wa fẹ́ wọnú ẹgbẹ́ o, ọbẹ̀ ṣẹfà, ọbẹ̀ wawo, ó ní tí wọ́n wù í, ó ní múlẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹjẹ́ àwọn initiation àwọn eléèbó pè é kásẹ̀ múlẹ̀ fún yẹn. Wọ́n jẹ ẹgbẹ́ wa, ẹjẹ́ initiation àwọn ọmọ wa. Ẹsẹ̀ bí ọ̀ṣọ́ bàbá yìí, ọ̀yá yìí, ọ̀ṣọ́. Lọ́wọ́ rẹ̀ pè ní bẹ́ẹ̀ à. Kasi bí àbúyàn lẹ́ẹ̀fì gbọ́njọ́ wa ní sọ́ọ́ ti bí Kùránì. Allahu Akbar. Wọ́n sọ́ ti bí Kùránì
wòlímọ̀ táwọn àti jákujàku nísìnyí níjọ́ wo tọ́ba ni wọ́n ṣe wòlímọ̀ wọ́n ẹ̀ máa yọ̀ látara ìṣò ẹjọ́ ẹgbẹ́ para yín ẹjọ́ wákà ẹjọ́ gbogbo nǹkan ó di mọ́sà tó bá ti dàsùkò tí àwọn àgbàlagbà pé ní mọ́sálásí tó bẹ́sẹ̀ bí yà ìyá oníwòlímọ̀ kan tí ó lè wọ́n máa tilẹ̀kùn wọ́n níbi. wọ́n nílẹ̀ mékọ̀ọ̀bù. wọ́n ní mékọ̀ọ̀bù tó bá dàsùkò tó ṣe bí àwọn wà yẹ gíńdí àrò nígbà ọmọ yìí ò ní mọ̀ ní dá padà. أولئك آبائي فجئنا بمثله إذا جمعتنا يا جرير الجوامع. orí látọ̀rọ̀ èmi rẹ̀ tá a ń bẹ lókè ìgbà yìí sí o lásìkò tí wọ́n ṣe wòlímọ̀ sọ́mọ́ yìí kò kírun tí lẹ́yìn sùn. ó kírun gbogbo ìgbà lọ́sà máa ń bọ̀. wòlímọ̀ tó ṣe ó mékọ̀ọ̀bù wọ́n á ní oṣù owó àbá tó kọ́ lárúkọ ayé lọ́ba náà mú wàásù mẹ́ta òun wá ń dàrú bẹ́ra wọ́n bá ti jọba ti lọ́wọ́ rẹ̀ báyìí máa ń túká mọ́ ọ lọ́wọ́ sọ ọlọ́mọdé ayé rẹ̀ ó túká wọ́n ní oṣù owó àbá lárúkọ ayé gbogbo tá a dá látàárọ̀ ní sùpá àwọn àbá tí wọ́n kéyì àwọn ó kéwù làwọn àǹkọ́ máa kéwù ni tẹ́lá tí wọ́n darúgbò gidi ìgbé násùn yóò la ábí náà tó wá ní ẹja ọjà kúrá yìí àǹkọ́ máa kéwù ní òjẹ́ gbádùn kéwù máa ké ìjọjúmọ́ àwọn bàbá wa ti tàná tí wọ́n wá ní ẹja initiate àwọn ọmọ wa kí wọ́n become a completed Muslims. Ayíṣe ìgbọ́lágbàjì o. أولئك آبائي فجئنا بمثله. Àwọn bàbá wa tá a jogún wọn lọrin láwọn bàbá olóríire yẹn wọ́n wá ní tìfọ́ wípé kí láàbì máa tẹ̀ wọ́n ní Islam àlùkò àdìtà ṣe pé àyíwá nínú tọ́bí tẹ̀ wọ́n ní Islam wọ́n wà ní àwa náà ní kóòtù we have our own court in Islam. a ní tọ́bí initiate yẹn tí wọ́n fi ṣe léyà fún yẹn tẹ́yẹ̀ fi di mùsùlùmí ògidì. wọ́n wá ní kí ni èyí náà ìgbẹ́lọ́dún wa ọdún kiri kan àṣẹmọ́gbọ́lábájá ẹni yìí ti wá wó wọ́n máa ń sáwọn tó ìfowó olúwo rèé. nípa dáhùn ọmọdé sí i níjọ́ kan náà wọ́n sẹ́fà fún wọn ni wọ́n sọ ọ́ lórí wò. ní ọ̀la bẹ́ẹ̀ sọ àwọn ọmọ yìí dà fà níjọ́ òun la wá ṣe wòlíì mọ̀ fún wọn. èyí tá a wí ìbò wù ọkọ sí mi máa wọ lọ́wọ́. أولئك آبائي فجئنا بمثله إذا جمعتنا يا جرير الجوامع. Yẹ̀rìírù náà ni kò wá lè jọba láti fi dáadáa. أولئك آبائي فجئنا بمثله إذا جمعتنا يا جرير الجوامع. إذا جمعتنا يا جرير الجوامع. Ẹni tí ó dẹ̀ bá ti lò ó pé ìmọ̀ sáyà ni. Kọ́lá àlùfáàdì kan máa sáyà. Àwọn bàbá wa yìí wá gbé kalẹ̀ nínú fálsáfà àwọn fílọ́sọ́fì wọn. Nígbà wọ́n sọ fún àwọn tí wọ́n lọ jíṣẹ́ fún tọ́ ọba ti ṣe kété tó kó lọrin. Tọ́ kọjá ọ̀tẹ́ gbogbo yòókù inú gbóni ilẹ̀ gbóni. Kò sí tí wọ́n ṣe nínú gbó àbírí ìlú wọn ṣe ń bẹ́ àlùjẹ̀nu wọn lọ pàdé ń bẹ̀. Làwọn àgbà ọ̀gá ilẹ̀ àwọn ọmọ ilẹ̀ gbó. Níbi náà lè kìjìkìjì láti ẹ̀mú tó ń pàdé wọn. Ibi Ṣàngó tó dájú wà. Ikú àìwọ̀. Bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ gbà lọ́wọ́ wọn. Ọ̀hún àwọn náà ní múlẹ̀. Èyí tí mo wá sọ lẹ́ẹ̀kẹ́ pé tó ọba ti síbi mọ́ wọn ìwọ ọ̀nà ọlọ́run nu. Òun náà ní kẹ́ ibi àwọn fún fíìmù ẹ̀sìn dé. Fíìmù àwọn olúwo, fíìmù àwọn olóòṣà. Àti sàádé ní pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ ìdí bẹ́ẹ̀ láàrin àmùjẹ́ wa. Bàbá wa débi tí wọ́n ti sẹ́fà fún yẹn. Wọ́n wà ní pé wọ́n wá pera wá ní pé ìbákọ́dá ìkàṣẹ̀dá ìbá kíni dá fún wa wí. Àwọn kàbí dá fún wa wí tó wà níbí. أولئك آبائي فجئنا بمثله. Wọ́n ní ìgbàlẹ̀ wọn nu. Ẹ̀yin bàbá rẹ̀ ẹ̀ bá wa. Bí wọ́n ti wọlé ìgbàlẹ̀ wọn nu. Tọ́wọ́ wá wí tán, wọ́n wà sọmọ yín pé tọ̀, àti parí iṣẹ́ fún ọ o. Ọ gbọ́dọ̀ jẹ ẹran mọ́, ọ gbọ́dọ̀ jẹ kàmọ́,
ọgbọ́dọ̀ jẹ̀kú mọ́ ọgbọ́dọ̀ jẹ̀gbí mọ́ kọ́ ọmọ jẹ̀fọ́ tó lépo tí ò níyọ̀ ọgbọ́dọ̀ jẹ́jọ́ odò tọwọ́ sùn oṣù bàbá yìí tọwọ́ bọ ọmọ Yemọja ní ọgbọ́dọ̀ jẹ́jọ́ odò mọ́ ọlọ́run jẹ sàbákò ẹ̀sà mi fún mi. àmín láìka àbáyé fàjíbà bí mùsùlùmí. wọ́n wá fún ọ láwọn instruction. àwọn sáràtì. sáràtì tó ọgbọ́dọ̀ ṣe wá ní ọmọ olúwo ní mímí gbọ́dọ̀ jẹ́ kínní wá ní ọmọ olúwo ni àwa kì í jẹran àwa kì í jẹ adìẹ ọ̀sàgbákò ló bá. ìdájọ́. ọ̀sàgbákò láyé oṣù sàgbákò láyé kìí àmọ́. ìdájọ́ máa ti náà yá jẹ́rí rúbítà wá ní ọ̀hún. àwọn àbá wa ní ẹwà àwa náà ní Allahu Akbar. àti abáwọn àbá àti tànẹ́tì kan jẹ́ fún wọn wọ́n ti sàlùkọ́ áàdì débì kan ní. Allah àbíbàbí mi. ani tá a lè fi jàbọ̀ ìmùlẹ̀ tẹ́ ń dakọ̀ wá ní kíni wọ́n ní gbogbo ẹ̀mí náà kọ̀ áàdì. Allah. bàbá wa wo bí mo ti fẹ́ ka bá tí àti bá kọ́ra ní sọ ọmọ yìí pé àṣekùlẹ̀ ẹ̀mí náà kọ̀ áàdì. Allah. bẹ́ẹ̀ bá wá bì mọ́ wàlúwàhì súnmọ́bìlúwàhì ọ̀dà bí àmàbà àsùnkì ti jẹ ta. Radiyallahu ta'ala anhu. ọ̀dà bí gbogbo àwọn àgbàlagbà àgbàjì àgbàná ọ̀dà bí bàbá wa ẹ̀sìn náà bí wá tí nílé òré yà yìí ọ̀dà bí àwọn àgbàlagbà ní sàlẹ̀ òkè odò yà yìí ọ̀dà bí àwọn àgbàlagbà nílé aláwùsá ọ̀dà bí àwọn àgbàlagbà nílé àwọn àgbàlagbà nílé àbáwá miskin gbogbo àwọn ẹni ọlọ́run láwọn àgbàlagbà lẹ́yìn àwọn ẹni ọlọ́run wọn náà jì wọn àgbàlùkọ́ àlèkò ni ọba wa fẹ́ wọlé ìgbàlẹ̀ ọlọ́run àwọn afọwálé oní bismillahi rahmanir rahim afárá awọlé rẹ ọlọ́run pẹ̀lú ọkọ rẹ ní ọba tó ń sa Ṣàngó di kiri kan tó ń sa akẹ́ ọkùnrin lówó obìnrin lọ́mọ kọ́dà kọ̀mọ́ ikú ọ̀rọ̀ bò. Bismillahir rahmanir rahim. afa awọlé rẹ ọlọ́run pẹ̀lú ọkọ ọlọ́run àjọkẹ́ ayé tí kẹ́kọ̀ọ́ gbẹ́ níbọ̀dì àyèmọ́ yẹn ni àwọn yíbò lọ́dún bọ́ọ̀lù lásán ní gbẹ̀yìn lásán ní ṣe ó sì ní bọ́ Nàìjíríà kí ló gbogbo rẹ̀ Bíkẹ́lì Òbí Allahu Akbar Bíkẹ́lì Òbí nígbà wo báyìí wo bọ́ọ̀lù yìí kí ló wọ́n gbé báyìí. Bàbá ti gbá bọ́ọ̀lù kékeré. àwa ti ṣeré bọ́ọ̀lù ó ti yó wa àtúnṣe wọn láyé tàbí lọ bọ́ọ̀lù. Ayyakumullah. Bismillahir rahmanir rahim. àwọn tó mọ̀ gà ògbóbi ògbóbi wo lọ́kẹ́ ìwọ̀n mọ̀gá tí ń gbá bọ́ọ̀lù. Alhamdulillahi rabbil alamin. àkọ́kọ́ bẹ́ẹ̀ bàbá wọlé ìgbàlẹ̀ ọlọ́run ẹ̀yẹ àdúgbò náà Muhammad. Sallallahu alaihi wa sallam. alhamdulillahi rabbil alamin. àti àgbésí mẹ́ta. nígbà fẹ́ wọlé ọlọ́run tá a fẹ́ mú ilé ọlọ́run tá a fẹ́ mú àwọn ìwọ láti kékeré. bàbá fẹ́ ṣe é dání kò yẹ ká máa nígbà tí ẹ̀ ń fi ìyá jà wá àfáàtà nǹkan máa ń kéwú làbí ṣe wòlímọ̀ yìí wọn ò tí ì tó ṣe wòlímọ̀. Allah. ẹ̀ ń fi ìyá jà wá ni a kékékékékéké. Àwárí Musa. àwárí nìkan tó bẹ pé àwọn bàbá wa jẹ́ òun tó ń mú káwọn lọ kí wọ́n lọ àwọn àfa wa wọ́n ń sọ wá làrúbà kò dìjà. Wá gbé pọ̀nmọ́ lọ fáwọn àfa. bí ìyàwó bá sì ń tọjà àbọ̀ wá yóò gé ẹran tó ṣe dédé ẹran àpò méjì àbọ̀ alápò márùn-ún àbọ̀ pẹ̀lú iyọ̀ àtẹ́kọ̀ pupa àbá wọ́n bá ti ń darí bọ̀ wọ́n yóò dà àbá àwọn gbèsè gbẹ̀kẹ̀ wọ́n ti mọ̀ yí pé ìyá kíní ọ̀gbọ̀nọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ níjọ́ mẹ́ta. A sì rere yùbọ́. àwọn bàbá wọn pàdé àwọn àfa wa lé kéwú wọn kọ wọn bá pẹ́ bàbá ẹ bá fi fún aládùúgbà láwọn owó tó tó rà kò rẹ̀ sí. nígbà ẹ̀sánú amọ́ni àwọn ọmọ yìí ò tí wọ wòlímọ̀ wọ́n wọ wòlímọ̀ sọ̀pẹ̀lú tó lù mí báyìí ní wòlímọ̀ ń jọ̀hún tó ti sàkùránì tó lẹ́ ti fẹ́ yìí ẹ wá ní kó pàṣẹ fọ́lùkù àníkàlùkù àní ọmọ jẹ. Alhamdulillahi rabbil alamin. ibi tó bẹ́ wọlé ẹ̀kọ́ àní tí wọ́n bẹ́ sẹ́ wọ́n bẹ́ wọ ọbẹ̀ fún ní ọbẹ̀ sẹ́ ọbẹ̀ kìíní. Ọbẹ̀ mú wa gbọ́ ọlọ́run. ọbẹ̀ mú wa gbọ́ ọlọ́run wọ́n mú wọ ìgbàlẹ̀ ọlọ́run wọ́n wà ní alhamdulilayi ọlọ́wọ́ àti wọlé o. Alhamdulillahi rabbil alamin. ọlọ́wọ́ ọmọ adúgbò fún ọlọ́run kò kọjá kí ni yóò bí ọ̀ pákó tó wọ̀ gbàlẹ̀ ọlọ́run.
Alhamdulillahi rabbil alamin. Ìjọba nígbà àwọn tí wọ́n mọ kú wà tí ń bẹ ń di kéèyàn ọwọ́ gbàlẹ́ ọlọ́run ni wọ́n fi ṣe máa lẹ́nu òní tó rí wí. Allahu akbar. Níyà olúwo ni wọ́n fi máa wọ jì bí ìtọ́bọ kú fún un. Wọ́n ní sọ́ti sókí sọ́ti sọ́kí bá lùkọ́ àlọ́ jẹ̀bi bíyà pé bíyà kè sókí tóun bá bíyà tán yóò wá sọ́kí àlùkò àlù. Kí ni àbí wọlé ọlọ́run alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Wọ́n máa kí ọlọ́run náà bí àwọn onítọ̀hún náà ti máa kí ìgbàlẹ̀ wọn. Ar-Rahmani Ar-Rahim. Ìwọ́n tó ọ̀sán àwọn akẹ́kẹ́ ọ̀kàwà kan wọ́n lò kù láì má béèrè. Maliki yawmiddin. Gbogbo tá a bá ṣe láyé ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Iyyaka na'budu wa iyyaka na'budu. Àwọn ìpín kan nínú Fatiha. Hayyakumullah. Àti yin ọba tó ní ìgbàlẹ̀ tá a lọ bá. Àwa débẹ̀ alábòjá abúlé yìí àtàwa àníṣẹ́lómi àfọwọ́ o. Wa iyyaka nasta'in. Gbogbo ìbúkúlẹ̀mù wa ọ̀rọ̀ ìlànà wa sí ànílọ̀ báfá ànílọ̀ bá Ṣàngó ànílọ̀ bọ́ya ànílọ̀ bọ́sùn. Iyyaka na'budu. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ẹ wo philosophy àwọn àgbàlagbà ti tàná. Asọ́gbọ́lọ́wọ́ ọba àṣẹbíyàwó Ihdina. Ihdina siratal mustaqim. Fíìmù tẹ́mi àti yín wò àwọn onífá ọmọ rẹ pé ẹ wá gbè wá o Ifá wá gbè wá o Ọ̀rúnmìlà bá fi wá lẹ àbí ẹ̀kọ́ ni ẹ dábìlẹ́wò ni ẹ bá Yorùbá àbẹ́bí tẹ́ bá dábìlẹ́wò. Ihdina siratal mustaqim. Àwọn náà wá ń sọ nígbà wo ìgbàlẹ̀ Ọlọ́run tán tá a wọlé Ọlọ́run tán àwọn ànímọ́jà dààmú láyé o. Ihdina siratal mustaqim. Àbí ní dààmú wọn ló kó gbé àgbà. Ihdina siratal mustaqim. Májà máa kérò ká tó máa sunkún. Ihdina siratal mustaqim. Májà máa kérò ká tó kọ́mọ tó máa kú fún wa. Ihdina siratal mustaqim. Májà máa kérò kọ́ wa tó yọ wá lẹ́gbẹ́. Ihdina siratal mustaqim. Májà máa kérò ká tó wá gbègàtì. Ihdina siratal mustaqim. Májà máa kérò kọ́ wa tó yẹ olórí ibú ọmọ. Ihdina siratal mustaqim. Májà máa kérò ká tó bá wa lùúlà. Siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àbẹ̀kẹ́ bá tí àwọn ènìyàn tó ti tinú ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ bá yín sí lónìí. Àmín. Ọkùnrin tó bá mi lọ́jú kiri wa ti kékeré yìí. Àmín. Àmín. Sèláta. Siratal ladina Ọjọ́ ọ̀dà àwọn kan. an'amta alayhim Báyé wọn da tí wọ́n wá nú ayé kó o sì parẹ́ nú ayé. min an-nabiyyina. Àdáńtà ní ìsìn. Siratal ladina an'amta alayhim Àwọn ìwé ti fẹ́ wò. min an-nabiyyina. Àwọn ànábì Ọlọ́run ẹwọ́jọ́ táwọn ànábì Ádámà ti lọ nígbà tó o tó o sì nà ó kọ́ wọn parẹ́. Ẹwọ́jọ́ sí Alímì ti lọ nígbà tí ó sì nà ó kọ́ lọ parẹ́. Àwọn ẹ̀gbọ́ rẹ̀ àwọn ọ̀dẹ́ kó pọ̀. Hayyakumullah. Àwọn ẹ̀gbọ́ rẹ̀ àwọn àkókòrò àwọn àdẹ́sàláti àwọn àzúkúti àwọn àfọ́ àgbàlagbàjì àwọn àfọ́ àníbàkíní gbogbo àwọn àfẹ́ ẹ̀mí Ọlọ́run káàkiri tó kọ́ ó parẹ́. من النبيين والصديقين والشهداء والصالحين. Ẹlẹ́nu gbàtà àwọn àbá alájẹ́ gbọ́dọ̀ àwọn iṣẹ́ adáwọ̀ lọ yìí náà ó ti pẹ́ náà ó yẹ ká gbàgbé wọn Awólọ́wọ̀ ti parẹ́. Ẹ bọ̀ wá báyìí tẹ́lá ti báwọn ọmọ yìí rí inú wèé wọ́n mọ̀ ìpẹ́ nìkan níbi owó ni wọ́n fi mọ̀ ìbáwọ̀ ká kọjá nú ayé Nàìjíríà sápè l'Awólọ́wọ̀ tá a bá dákọ̀ yín kó kú sí wọn mọ̀ wọ́n kọ́ ní. وحسن أولئك رفيقا. Ẹgbẹ́ àtàyé wọn àtọ̀run wọn ọ́ dáa jù. Bẹ́ẹ̀ni màdúbí àná. غير المغضوب عليهم ولا الضالين. Àwọn tọ́tò lẹ́yìn ṣètáàní tó wá dẹni ìbínú wájú rẹ̀ Ọlọ́run wọ́n dájẹ́ sọ fún ọ. Ẹwọ́jọ́ ṣé Alímì ti lọ. رضي الله Ó تعالى. dàbí tọ̀lọ̀ lánàá. Ẹwọ́jọ́ báwọn àkùndásàlá ti lọ. Ó dàbí tọ̀lọ̀ lánàá. Ẹwọ́jọ́ báwọn bàbá tá a máa dáko káàkiri gbogbo lọ́rìn yìí. Ẹwọ́jọ́ tó ti lọ. Ó dàbí tọ̀lọ̀ lánàá. Ẹ̀sọ́ báwọn oníṣẹ̀ṣe. Àwọn bàbá làwọn tó pìlẹ̀ rẹ̀ fún ọ kí ló kọ wọn. Allah lẹ́yìn Ọ̀rúnmìlà àtọ̀bàtálá Ó kó ẹ̀sìn yín. Hayyakumullah. Ẹ̀sìn Ọ̀rúnmìlà. Ẹ̀sìn Ọbàtálá okọ̀ ni wọ́n fi sọ. Aláwọn tó wá jọ gàbẹ̀ Ìmáàmù Ọ̀rúnmìlà.
àti àwọn màdàdáàní Ọbàtálá àbọ̀gbọ́ níbo ló agbólé wọn wà bá a ti ń dákọ̀ ọgbẹ́lẹ̀ àwọn ẹni Ọlọ́run. ìbínú Ọlọ́run lè pa wọ́n rẹ̀. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. àwọn ètò ìjọ ìrẹ́ mẹ́ Ọlọ́run jọ nílé mọ́ lọ. صراط الذين أنعمت عليهم ojú ọ̀nà àwọn olórí ilé sẹ́lẹ̀ mi fẹ́ tó Ọlọ́run mẹ́jọ bá wọn sórí ibú. غير المغضوب عليهم ولا الضالين. Ọlọ́run ti gbèmí rẹ̀ àti wọnú gbàlẹ̀ Ọlọ́run àti wá mojẹ pẹ̀lú Ọlọ́run. ìyá kan àbúrò ìmúdé mi ìyá kan náà sẹ́yìn ìmúdé mi má wàá já sórí ibú àti sọ bẹ́ẹ̀ fọlọ́. tó wá lè wá kọ̀ntínú kọ́nà tó wá máa mú àdúrà tó ṣe ó tẹ̀lé ọ ni Ọlọ́run náà wàá fọ wa lésì. Ọlọ́run ní Alif Lam Mim. Alif Lam Mim. ọ̀fẹ́ tó àdébí lànà àbí. Ayakumullah. Alif Lam Mim. Alif Lam Mim. Ọlọ́run ní àwọn àǹfààní wò ẹtẹ tí ọgbọ́rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Allahu a'lamu bi muradihi bi dhalika. àdúgbò ti tú lọ́ba wí. Alif Lam Mim. gbogbo tó wá mú jẹ pẹ̀lú èmi Ọlọ́run tẹ́tí ọgbọ́rọ̀ ó gba òfin lọ tó ọba fẹ́ kẹ́yìn tó tọrọ yóò ṣe fún ọ. ìwọ́n tó tó rí pé ọ̀rọ̀ yóò dá lára àwọn ọmọ rẹ láti àlọ́ ọmọ tẹ̀lé. àti àlọ́ tẹ̀lé. ké lásán ni kò tẹ̀lé bátíà. ìkànkẹ́ ojoojúmọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ fún ọ̀fọ̀ wọn ni o máa pa. àdéhùn tó ṣe pẹ̀lú bátíà ọ̀kún sẹ́mi. ọ̀yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀tún lọ́ọ́ bá wọn sẹ́fá. ọ̀yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀tún lọ sẹ́fá. ọ̀lọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀tún lọ́ọ́ bá wọn ọba wo. ọ̀lọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀lọ́sùn Òṣogbo. ọ̀bẹ ẹ̀yà kúnlá. ọgbọ́n máa dìjẹ̀ ló wálé. ọgbọ́n máa dìjẹ̀ ló wálé. Alif Lam Mim. ọlọ́ni mo gba ẹ̀jẹ̀ bá fẹ́ tẹ̀lé àmẹ́bí tẹ́ fẹ́ mú jẹ ẹgbẹ́ mú lẹ̀ pẹ̀lú àwọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ tí ọgbọ́rọ̀ o. Dhalika al-kitabu. ìwé òfin ti wà ní olùkọ́sí bàbá. Dhalika al-kitabu. ó sì bẹ̀rẹ̀ kẹtẹ̀. Dhalika al-kitabu. àkàkàtà. Dhalika al-kitabu. tutọ́. Dhalika al-kitabu. kó ní ọpọlọ tó ò lè tó Al-Qur'ani. àwọn tí wọ́n fún ọ yìí o. La rayba fihi. ọlọ́ni kò sí èméjì ń bẹ̀. Hudan lil-muttaqin. ọ̀nà táyé àtọ̀run fi rọrùn ní tó wà náà. ẹlẹ́kùn orí ojú mi fò ọkàn mi fò àbá mi ń bẹ kálẹ̀. àbá wa àbìrẹ́. àbá wa lẹ́gbẹ́. kì í ṣe pé sáyidì wa lè kí wọ́n kó wa kí wọ́n lè kí wọ́n. àbá bàbá ni. àwọn náà jòkó jẹ́jẹ́ wọn. àwọn náà jòkó jẹ́jẹ́ ni. Ọlọ́run tún mú alábàákà yìí. Ọlọ́run mú alábàákà yìí. Ọlọ́run ní sọ ọlọ́mọ ogun tí ó mọ fojú pariwo rẹ. Ọlọ́run ní ṣe wá lọ́mọ kọ́mọ tí ó mọ fojú pariwo yìí rẹ̀. Dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin. ọlọ́run wọn tó bá wá wànà tó ọbẹ̀ tó lẹ́yìn àlẹ́bí bẹ̀kíbẹ̀kí táyọ̀ ọ̀fẹ́ kárí ẹ̀rọ ọ̀dàrú tó ọbẹ̀ tó dúró lẹ́yìn tó ọbẹ̀ sunkún lórí ọmọ wọn kálukú ti sunkún lórí ọmọ rẹ̀ nísì ẹ̀dẹ́kùn pọ̀ gẹ́lẹ́ ni lọ́la àdúrà nísì o gbogbo ẹ̀yà àlùmọ́ ànábì ẹ̀wà lẹ́yìn ànábì ẹ̀ tó sunkún kí ni mo sunkún ọ̀ tó lẹ́yìn ànábì dáadáa ni ọ̀dà ìgbó àti ìfẹ́ gbóná àwọn èèyàn tó sọ̀rọ̀ Dhalika al-kitabu. wọ́n dágbére fún wọn lásàlátù wọ̀ lásàlátù wọ́n wá lẹ́gbẹ́ Allahu Akbar wọ́n wá lọ lẹ́gbẹ́ ayé wọ́n wá ń pè wọ́n wọ́n lídà ibi orí ibu kò sọ́wọ́ tó gbẹ̀gbẹ̀ àwọn onígbó táwọn ọkùnrin wọn onígbó wọn fún àdáyà wọ́n mọ ọrùn báyà rẹ̀ wọ́n lé ọdún Ọba fẹ́ gbowó. ọgbọ̀n wọn lówó tó bìnrin obì tèmi wá lọ bí bílíọ̀nù wọn á ń bà lówó ní ọwọ́ bá ti sẹ́yìn òun tó kó lẹ́yìn ànábì. Dhalika al-kitabu. Then say go see Gary. Baba. Now me dey tell you that. O ti kó lẹ́yìn ànábì o. O ti kó ọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́. O ti kó lẹ́yìn ànábì. Àǹgìlì kọ́ lélẹ́ ìgbókè ló tún bọ̀. Orí Dhalika al-kitabu. Dhalika al-kitabu. Àbí ọkùnrin lẹ́yìn ànábì wọn àṣà láti fún ọ káàkiri òkè ẹ̀rí kan lọ. Hudan lil-muttaqin. Wọ́n lọ ọmọ sọ́wọ́ ẹ̀ sáà káàkiri owó tí ó gbà lọ́wọ́ wa nínú àṣà láti orí ibú owó ń dálé. Ó mọ̀ sórí ibi. Àbí ọmọ ọlọ́dọ̀ kọ ànábì. Káànábì ọmọ yìí pé kó Yorùbá ànábì ńlọrin. Wọ́n sì di àṣà láti rẹ̀ kẹ́lọ̀ fi jíṣẹ́ wà ànábì Màdúrà. Hudan lil-muttaqin. Ọjọ́ bá ti di bá Kùránì níta àwọn ibẹ̀ sókè ó dànù nínú. Lil-muttaqin. Yóò máa jẹ́ mọ́nà fẹ́ni ọba gbọ́ wa rẹ̀ káàrí àlùmọ́tẹ̀kì ẹlẹ́bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ báwo ti tu fún ọ̀nù wọ́n lọ wo wá sínú sọ̀rọ̀ fi dáadáa ọmọ ìké mi lórí tú
àlùmọ́tẹ̀kì náà kì í so gbẹ̀rẹ̀ ọlọ́ ẹlọ́mọ wà rẹ̀ ni o ọmọ mi dé di ikú rẹ̀. nínú mọ́tẹ̀kì náà kì í so lọ́bẹ̀rẹ̀ ọlọ́ ẹlọ́mọ wà rẹ̀ ni o ọlọ́mọdé wò tó bẹ̀rù rẹ̀ ọmọ wà rẹ̀ ni ẹlọ́dọ̀ kó jẹ́ nínú mọ́tẹ̀kì náà. هدى للمتقين ọmọ wà rẹ̀ làǹkọ́ á ní ó wúlò fún tọ́ba ikú mo tilẹ̀ fún wọn bà tó yóò kẹ́lẹ̀ wọ́n pẹ́ ní olóòpàdé pẹ̀lú ọlọ́run. الذين ọlọ́run ẹ̀dá lọ́mọ wà rẹ̀. الذين àwọn ọmọ ẹgbẹ́ kó bá yorùbá nàbí ni kó gbọ́dọ̀ tóbi. الذين يؤمنون بالغيب ọmọ ìgbẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ ń bá a fẹ́ lọ. الذين يؤمنون بالغيب wọ́n láwọn ọlọ́pàá tí mi máa ń sí yẹn àwọn náà àwọn màláíkà. الذين يؤمنون بالغيب gbàgbọ́n kì í á mọ̀ nbẹ òun kò wá bá mi jọ kan. الذين يؤمنون بالغيب ọgbà ìgbẹ́ ẹni tí o bá ṣe eré ọgbọ̀n náà. يؤمنون بالغيب ọgbà ìgbẹ́ ẹni tó bá ṣe eré yọ wà ní jẹ́nà. يؤمنون بالغيب ọgbà ìgbẹ́ ní jẹ́nà ń bẹ tí o sí irú ilé náà tá a lè fi wé lálẹ́ kíámà. ويقيمون الصلاة ẹ̀ tán kò wá fi múlẹ̀ ẹ̀ ń tẹ́ kí n náà nù ẹ̀ lásán wọ̀ ọ́. alẹ́ ní tí bá sọ bẹ́ẹ̀ mi jẹ́ ẹ̀ ń tẹ́ kí n náà nù mùsùlùmí ni bá ẹ̀ ń tẹ́ kí n mú gbà náà lásán wọ̀ ọ́ ni inú yìí tí ọ̀dà ni inú rẹ̀ ọ̀tẹ́ náà dáa. ويقيمون الصلاة ọba mi tí ń kiri ránṣẹ́ sí ọ ìjọ òdìjọ ọlọ́tí ẹ̀ ní kiri ránṣẹ́ sí ọ wò ọlọ́wọ́ adé owó sí ẹlòmíì yọ aláyè òun dá ayé rẹ̀ sì dá gbogbo ayé náà ìgbà rẹ̀ ọ̀dá gbogbo mùmí nígbà ìgbà ayé rẹ̀ ọ̀dá àmọ́ nígbà tí ń rí jẹ tí ń rí mu tí ń rí náà tí ń dùn nígbà ayé wa dàgbà ayé tẹ̀yẹ tẹ̀ kéwù lọ tẹ́lẹ̀ ń gbà wà ní ẹ̀yìn ọ̀dá ìwọ́dá níyàn rẹ̀ la èyàn mélòó ló sori láàrin ẹ̀yà lẹ́rẹ̀ lọ́wọ́ àwọn bàtà tí wọ́n lówó lánàá tí wọ́n ní wọn lórí wọn ò sì kú àwọn ọmọ agbára gbé kó tiwa àwọn náà gbára náà gbogbo lẹ́yìn kùlé tọ́lọ́ sọ àwọn ọmọ ẹgbẹ́ lórí ibú. wọ́n tún máa bá àjà sọ mọ́sálásí. ọwọ́ àmì ẹ̀mí. àwọn jẹ sẹkẹtìrì. àwọn ọmọ àjẹ sẹkẹtìrì yọ̀ọ́ láwọ̀ àwọn ọmọ kàwé àfikún mọ́ ìdíjà. wọ́n wá kàwé pé owó wa ní pé tó wo ta ní bẹ́ẹ̀ àníbàrà rí mẹ́rin. wọ́n ti fi 1000 sẹ́wọ́. kí owó wọn ti yọ kó mbẹ́. yòókì pẹ́ wọ́n yìí kí mọ́. ويقيمون الصلاة wọ́n tọ́ bá wà rẹ̀ kó o máa kí mo. ومما رزقناهم ينفقون. tó lè ṣe fọ́lọ́ tó ọba ti máa kí o ọ̀jẹ̀yà. kò sí tó lè ṣe fọ́lọ́ tó ti ọlọ́run lọ́wọ́ wọ́n wá wọnú tákàdá rẹ̀ wọ̀ báyìí wọ́n bẹ̀ ọ̀jẹ̀yà. yorùbá mi jẹ tábà ń wà pẹ̀lú ìgbésẹ̀ nàìjíríà ẹbí ló tó bàjẹ́ mi kí ló sọ tó kírun kí ni pọ́blẹ́mù ẹ̀ gan tí o ní o jẹun láàárọ̀ ní àbọ̀ jẹ́ tọ̀sán ọba tí wọ́n ṣe wúlẹ̀ ọ lọ sí dùkọ̀ lọ́wọ́ àwọn akẹ́tọ́ wọn ń béèrè Allahu Akbar iṣó náà lómi ń béèrè iṣó nígbà wọn là ń nu tán wọn ní kò gbọdọ̀ jẹ kò gbọdọ̀ jẹ mú kò gbọdọ̀ ṣe kíníkà ọwọ́ yàrá wọn lọ́dún báyìí. yálòmí ìrìntọ́ tu lásán ní wá ọkà tutọ́. wọ́n wà níbi wọn nípa alájì òtí sùn náà ni àmọ̀sí àgbákò ọlọ́wọ́ sàfihàn ní so àbọ̀ wọn kí yàtọ̀ ní kọ́lọ̀ gbé wọn so. iṣu ká máa sábà ní. ìgbà gbọ́dọ̀ tó ní kékeré náà. ìgbà yàtí ní ilẹ̀ ń wíwù bàbá ìgbà yàtí ní ilẹ̀ ń wíwù. Allahu Akbar. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. ìgbà gbọ́dọ̀ lọ ọdún oṣù ọjọ́ mẹ́fà ọjọ́ méje àwọn alájì oṣù wọ́n sì lè bí nípa wọn ọ̀gbẹ́ ń gbà wọn. Allahu Akbar wọ́n sì lè gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ mú. bàbá wa sọ pé wọ́n ti wọ́n gbọ́ ọsibítù wa ànàmànàgà láwọn oríjìnà so ọ̀bọ̀ wa gbọ́ àpàdé ẹ̀bá wọlé ṣé ẹ gbọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ti gbọ́dọ̀ sọ́lá dé. nínú àgbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bọ̀ mí ọlọ́run níjà ṣe láyé. آمين obìnrin ní ẹ̀ lọ́sibítù ọlọ́run bá túlẹ̀. آمين يقيمون الصلاة. ẹjẹ́ á máa kírun مما ẹni tí ò kírun ó jìyà ìwé òfin ọlọ́run wà mí máa rọ̀kìnà hó. مما رزقناهم ينفقون. nígbà bá sì fún ọmọ ẹ náà ọ̀rí ẹ̀yin tẹ́ ẹ má tọrọ àbá wa lé tẹ́fẹ́ kẹ́lá kẹ́ sànù wa wọ́n sànù àwa náà mọ́ o. ẹ dákun ẹ má wàá mọ́ o. wá ní òní lọ wọ́n máa jẹ́ àrùn òní lọ. wọ́n nílò débẹ̀. ilé wa àfàtà sílẹ̀kùn lé táwọn ewúrẹ́ wọlé tọ̀ wá. àwọn wọn fọ ọgọ wọlé ọlọ́run níjọ́ bàjẹ́ fún yẹn ní sórí burúkú ẹ̀ ní gbé ọmọ sí i. sẹ́ni ìbá wa ní fún ọ yín wà gbé ọmọ sí i. Allah ó tún máa ṣe pé tí olówó wọ́n sì ṣàdúrà. gbọ́dọ̀ wọn máa ṣe pé náà ṣàdúrà wọ́n sì máa jẹ́ àrùn òní lọ. Allah kẹ́ ẹ lọ bẹ̀ kájọ́ lé yín wálé.
gbogbo ẹni tó bá bẹ̀ kó ń bọ̀ wá bẹ̀ wọn lọ́wọ́. فمما رزقناهم ينفقون. ìwé ọlọ́run ni o ẹni tó bá lè ná kúndùn máa lẹ́kà màálùkà ẹ̀rọ owó tí wà wà náà lówó kí lówó wa òun ni kéwú. a sì ń kọ́ àwọn ọmọ kéwú òun náà látún náà yìí. gbogbo wọn tó lówó lọ́tọ̀ sánú ẹbí ọ̀ níbi ìjọba ọlọ́run wọ̀. tọrọ ọ̀tẹ̀lá ànábì nù àwọn sàábì ànábì náwó ni. sallallahu alayhi wa sallam. ẹni kí ni kan bẹ́ẹ̀ ń jọ òun tá a máa ṣàdúrà àwòtọ́ àwòṣe àdìmọ́ àwọn àgbàlagbà wa wàá ní gbogbo sàràkí lọ́wọ́ sọmọ́ bọ́ la àwọn sàràkí ni wọ́n àwọn àgbàlagbà wọn bá ti kí wọn àṣùbà àtàwọn ìyáálé wọn lọ kí wọn ibẹ̀ wọ́n ti gbowó ọkọ̀ àti kàngú aláàjì kí ni ọlọ́run lè gba lọ́wọ́ rẹ ọlọ́run sánú rẹ ọlọ́run máa dúró tì ọ́ wọ́n wá kí àwọn ìyàwó rẹ̀ nígbà tó wá ká ìyàwó tán àbá aláàjì wo ti yọ owó tèdè tí wọ́n fi bọ́ bùkátà ní. òsáwọn sàràkí ládùúgbò wọn òun gbọ́n sálọ bí àwẹ̀ ọlọ́run sì mú níjẹ́ ẹ bá kú àdúgbò ni wọ́n padà kó yín wá. àwọn ìyàwó ní ilé wọn bọ́ láti rí ọ̀kẹ́. ọjà lọ́dọ̀ ọ̀dà kù. àyẹ̀kúnlá. ọlọ́ni. ọ̀nà máa ṣèkìdá ọmọ yóò fi kú rẹ̀. ọlọ́ni ẹni ọba nítọ́ na àwa ní mọ̀ àdámọ̀ àwa òun rẹ̀ pọ̀ yìí nìsín. ààrẹ nìkan kóṣẹ́ nìkan yọ gbọ́dọ̀ ta wíyà ìgbé kí òun tẹ̀tẹ̀lẹ̀ ìwọ̀n ọmọ náà. ààrẹ nìkan tó lówó tí ń dọ́gbọ́n sílẹ̀ tí ó lè kò sí náà ni òsì padà wá padà rẹ lù. èmi àtọ́mọ yìí ń lọ ní àná wọ́n wá pàdé bọ̀dá kí wọ́n bọ̀dá yìí náà tó padà gbèdé wa. tó padà rí èdè wa mọ́tò rẹ̀ ní iye kù yìí tí wọ́n fún wa mú mọ́tò tí wọ́n sì yẹ kú mọ́. àìsèdè ó padà sẹ́yìn. lójó lówó lọ́wọ́ gbogbo ìyẹn máa ń sọ̀rọ̀ rẹ̀ ni kò sẹ́bi rẹ̀ tó wà lọ tó sílẹ̀ kù fún. ọwọ́ ayé ọlọ́run padà wá bí àwọn olóríire kan sí táwọn tí àwọn bàbá wọn ti ní pé wọn ní kẹ́rìtì lọ́dọ̀ ọlọ́run wọn bá kó ní owó lọ. ọwọ́ akàlà wálé ewu à ń bàjẹ́ ọba àkànṣe ńlẹ̀ yìí òun náà tún gbèsè kan mú kò tó ọwọ́ ewé atarò kátà bí. mọ́tò mu kàní mọ́tò náà ti ń yẹ kú yìí náà táà ní mọ́tò kì í yẹ kú ní títí wọn tẹ̀lé mọ́ yìí àti kò fẹ́ kó kú ni nígbà tí ìyọjú wò ọwọ́ àdìgbò dáhùn. la ilaha illallah. wọ́n dà sáyé wá tó padà á dáadáa yìí. àmì máa rẹ̀ sàkínà àwọn yàrá kìí wọn wà alfa wọn wà kí alfa wọn yà sẹyìn fa ẹ jẹ ìyà kan tí wọn tẹ ké àbàbọ ó lè kí ni alfa ìdúró ẹ jẹ ìyà ìyà tí wọn fà yà káàkiri ẹ jẹ àwọn làwọn á di ìyà wáyìí àwọn ní mọ́tò tí wọn ní wọn yẹ kú ọmọ ìgbà lẹ́kọ̀ọ́ tó ọ̀fẹ́ kó parí láàárẹ̀ ọmọ iná bá wọn tí wò ní. bàbá máa ń sàkínà ọ̀hún fi kú. ẹni bá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ wa rẹ̀ kò lọ́wọ́. aládìínà. ọba ìlú wa ọba ìgbà lọ́wọ́ fún un. ìwà nà fọlọ́wọ́ ọlọ́wọ́ àti bòmí ìdóòjẹ lówó lówó mi owó ò ní tán lọ́wọ́ rẹ̀ àwọn bí ìyẹn fi máa yọ yòó sí ara rẹ̀ mọ́. ọmọdé àti mú bóyó yóò mú kiri asa ìbò tẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ kí lè gbogbo ẹ ṣíṣà kókè alùpàdé àná ọ̀kẹ́ àná ọ̀kẹ́ ó bá wọn mú tán lórí wọn kò Òjó Junior. You are disturbing my life for all this what nonsense you are doing. Yóò wá sí ìwòsàn yóò wá kẹ́rìmọ́ lẹ̀ báyìí bí ètò wíìlì contract. ọmọ tí o ṣe fi jú ẹgbẹ́ ọmọ rẹ nílò. ọmọ rẹ ní bọ̀ gbogbo ayé lẹ́yìn ní ìsìlẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi nù. wọ́n ṣe fi jú wèé gbogbo àwọn ọmọ ìgò ní yọ wọ́n lẹ́nu ọmọ. ẹ lọ́kẹ́ sàmì fún ọ dáadáa. àmì máa ń sàkínà ọ̀hún fi kú. àwọn tí wọ́n mọ̀ wọn ara wọn nù ní tí wọ́n di jọ̀bọ̀ ọlọ́run wọ̀ táyé wọ́n da tó ní parẹ́ ní ọgbà àwọn ni tí wọ́n ní tí wọ́n ní àwọn tí ń ti wá o. ọba ti rà àbá àti òbí àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó ràn àwọn ọmọ ọlọ́mọ ilé mọ̀ lọ́lọ́run fi pàtì ẹ̀ náà. ọ̀sùn ọwọ́ wọnú ẹ̀jẹ̀ rẹ̀ kò rọ́mọ kẹtọ́ jà bá gbogbo àwọn ọlọ́mọ fẹ́ kóòtù ó ti ba ayé wọn jẹ́ nìyẹn kò sunkún lórí báwọn ọmọ ọlọ́mọ ó ti dà bá kò ní rí àbá ní ọmọ rẹ̀. الذين يؤمنون بما أنزل إليك. ọlọ́run wá ní mo jẹ èmi ọlọ́run o yẹtí pé anábì nìkan lẹ́yìn dìbò ibi táwọn kìrìsìtẹ́nì ti wó nù ibi àwọn jíù ti wó nù àmà ló bí nàbí yìí hàn wọ́n kọ̀ rọ̀sùn lè hàn wọ́n ní bàbá fáwọn anábì wọn ni Yẹhudi ọ̀gbà Nasara gbọ́ jíù ọ̀gbà kìrìsìtẹ́nì gbọ́ kìrìsìtẹ́nì ọ̀gbà mùsùlùmí ọ̀gbà jíù gbọ́ bẹ́ẹ̀ ni ọ̀gbà mùsùlùmí gbọ́ àbáwọ̀ àlùwà náà Muhammad. الذين يؤمنون بما أنزل إليك. أكبر القرآن بما أنزل إليك. بما أنزل إليك. أكبر توريت بما أنزل إليك.
sàbúrà dáúdà gbọ́. بما أنزل إليك Àgbà Ìnjílà ti Ìsá gbọ́. بما أنزل إليك Fún Ibrahim ńgbà àríkà. Asa àrọ́lá lórí ìlú àlùkò án. Àgbà àgbàgbọ́ gbogbo ànábì ọlọ́run lájà gbọ́. بما أنزل إليك Ẹ bá ti rí ọmọ òṣì kan tí ń kú bàbá kan lẹ̀. Káwá béèrè tọ́lọ́ máa lé àfa àlágbájá kan ni. Ó ti ọlọ́run ti yọ́nu sẹ́jà bàbá làbá rẹ̀ ni. الله Ìwádìí Ádámù Kàsíyì. Ìwà máa kẹnu tí ọ̀dà sáwọn àdàbíyà. Ó sọ̀rọ̀ ibú. الله Ibẹ̀ ní tí pọ̀ nísì. Ọmọ mi kan jáde ńbẹ̀ mọ̀ tí mo wá báyìí. Ada àdàbíyà. Ọwọ́ àmọ́ owó mọ̀ wá sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ ṣíṣe adáru. Ó sọ̀rọ̀ ibú. الله Àgbákò gbogbo agboolé táwọn ọmọ kan máa ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà. Tẹ́yìn ìkan wá jòkó tẹ ní ẹ̀jẹ̀ kí sọmọdún káyọ̀ kórìí mú wọlé yín. Yóò wá ṣe káyọ̀ wọlé yín. Yọ tẹ̀lé dé mọ́lẹ̀ ẹ ti lulẹ̀ ẹ jalè yín. Ẹ lùlùkulù bẹ́ẹ̀ bá dákẹ́ ẹ máa bulé yín ẹ máa bulé kéré kó kọ́ ọ́ tẹ̀lé burúkú wọlé wa. Àbá bẹ̀ lánàá. الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك Àwọn tá a bá wọ́n bá wọn ní ọlọ́run gbọ́ ọlọ́run ló ń pè sáńgbà nábì o. وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون Àwọn ni wọ́n gbàgbọ́ ìgbẹ́ni kìí àmà ń bẹ ọ̀láyíká. على هدى من ربهم Àwọn ni wọ́n ṣe tààrà lọ́dà wọ́lọ́. وأولئك على هدى من ربهم Àwọn yìí wọ́n ni wọ́n ò ní kúkú ẹ̀sìn. على هدى من ربهم Àwọn akẹ́ni bẹ màláìkọ̀ mọ̀ nígbà tí wọ́n lù sàárè. Gbàgbà ni ti ń sọ yìí. Màláìkọ̀ ní pàdé wọn. Kí ló fẹ́ béèrè? Nígbà gbogbo ayé wọn ṣètò lọ́rùn kí ni ó béèrè? الله Lẹ́yìn ẹ̀ máa wo ẹ̀ máa rọra. Tí wọ́n náà fẹ́ wà nù wọn. Àbíkọ̀ tẹ̀lé wà sí tó gbọ́ yìí. Màláìkọ̀ ẹ̀dá òdánù. على هدى من ربهم Bí ọba ti ń ṣe dáadáa sọ́dọ̀ ọ̀ ṣe dáadáa sáwọn ẹ̀rọ ọlọ́run ọ̀ ṣe dáadáa nínú ẹ̀sìn kí ọmọ ẹ̀kú ní pọ́blẹ́mù. وأولئك هم المفلحون Ọ̀gbẹ́ni tó wà ní sọ̀fọ́lọ́ ìfọ́lọ́ mọ́sàjẹ́ ìjèrè. آمين Àwọn obìnrin nìkan tún wo ẹlòmíín sàmì dákun ìfọ́lọ́ ń jẹ́ ìjèrè. اللهم جل Ìwọ́n tó lọ bá tẹ ìrẹ̀ bá fún táwọn wí ọlọ́run ní ọ̀láyàkà àdá òdàmì ẹ̀fọ́ bẹ̀. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون Wọ́n wá bí àwọn kájèrè o. Allah. Ó jèrè ayé rẹ̀, ó jèrè ọmọ rẹ̀, ó jèrè ẹbí rẹ̀, ó jèrè nínú sàárè, ó jèrè jọ́ gbé dàrí kìámà, ó wá jèrè àjẹ́nà. الله Àwọn tí wọ́n jèrè ọlọ́run. Àwọn tó jèrè ọlọ́run làwọn àwọn tó bá tẹ̀lé òfin ọlọ́run nígbà wọn wọ́n gbàlẹ́ ọlọ́run. Ẹ dákun tó jẹ̀mọ́ sọ́wọ́n ọmọ yìí ti qualify. Èmi mo ti kóònù. Bọ́bá wá níbẹ̀ ńgbà yẹn wá dà báyìí. Bọ́ ẹ̀ bá àlọ́bí wájú ó yé wa. Ẹ̀yin yẹn lápẹ̀ dá mi lọ́wọ́ ìnáwó náà ní ìwà yẹn. Àlọ́bí tó yé wa yí pé àmì ẹni mo fi sígàrí kan láti ṣàkálẹ̀ hajar. الله Ó ń sọ́lá Muhammad ní pé ibi òjò kákọ̀ ǹdẹ́rù òní mà wọ́n mẹ́yìn ni pé ìmọ̀ tí wọ́n ń ké láti kékeré wọn ò nígbàgbé tó fi lọ bọ́lọ̀. الله Bó bá rí bẹ́ẹ̀ wọ́n sì ní àwọn àgbàlagbà wọ́n ní ẹ̀hádà kọ̀dá ó kò rí àbìlí ẹ̀hádà kọ̀dá ó kò rí àbìlí àwọn ọmọ kéékèèké sí i kẹnẹrọdọ àbídàtí pẹ kúkú mu tán mu ní sí i Colorado ọlọmọdé máa wí Yàmùdán Colorado pé náà Colorado sọ kọrẹ́tì bẹ́ẹ̀ idán Colorado nítorí mi tàbí mu idán idán ara kòtò náà ẹ̀rọ̀rin ọlọ́run ti jọ ọlọ́dún rẹ̀ lọ́dún màkànnú ẹ̀. àlù Gbogbo bá tí wọ́n mú yìí wọ́n sọ àwọn màkànnú tẹlifíṣàn àti ìfọ̀mọ̀rẹ́ wọ́n wọ́n bú ni àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ ẹ̀rọ àwọn tó ń ṣe wòlíì màá yìí nínú Facebook wọ́n ní kí àwọn máa ń lọ ra kíní kan kí náà kókó rẹ̀ náà èyí tó máa fi òkú jẹ ọkùn kan náà tá máa fi sùn lárọ̀rùn báyìí bọ́ọ̀lù àìsì rẹ̀ pè é àìsí Allahu Akbar wọ́n máa ń lọ ọ́nà àwọn ọmọ kéékèèké gbogbo ẹ̀ láfa máa sẹ́ẹ̀bẹ̀ ibẹ̀ yìí bá ń ṣe yìí ó kò rí àbílí gbogbo wọn ìyá tó gbogbo àbá àgbọ̀lẹ̀
ilé ìwé ilé tó wọ ọmọ rẹ ti di mẹ́wàá ó ti tó ogún ọmọ wo ní jìbò ní yàn. ló wọ kòtò láàrin elépè iye elépè nìwọ náà. àyà. jẹ́ sọ kọ̀rẹ́ẹ̀tì fún ọ wọ́n sì lọ́rọ̀ gbọ̀rọ̀ olódò ọ̀rọ̀ bí kíní máa rí. bí ìsọkúsọ. bí ìsọkúsọ ni jẹ́ ìsọkúsọ nǹkan ọmọ ibi tó jà sí lọ́la. wọ́n yé wéṣítì táìmù. ọ̀pọ̀ wéṣítì táìmù rẹ̀ mọ́ ọjọ́ ayé ń lọ ọmọjọ́ tó lò ó dà. jẹ́ káwọn ọmọ rẹ̀ máa lọlé kéwú ẹ̀yà àfa wa ẹ̀kúṣẹ́ bóyá nu àbùdá àfa yìí nìsín èyí tí ó sọ̀rọ̀ ni àwọn ọmọ yìí ní òjò sọ̀rọ̀. ìbálà yìí ti ẹ̀ pọ̀. bóyá àbùdá àfa ni kéwú àkọsẹ̀jáyé wọn ẹni tó ẹkọ fẹ̀ ni bóyá àwọn màmí wọn fẹ̀ dáadáa tó gbójú ọ̀nà òun sọ ayé pẹlẹbẹ báyìí àwọn ọmọ yìí ni wọ́n dùn ó lẹ́jẹ̀ mi. ìjẹ́rìí kan wọ́n tún sọ yìí o àbá náà domi ẹ rí i pé àtijáde lèkè tó bá wọ́n gba aago rẹ bí o bá di aago méjìlá aago kan èmi jáde lèkè èmi jáde rí tolú kan ọ̀hún tó wọ́n wá ń jẹ́rìí àfa yìí pé táwọn bá lóde àdúrà táwọn ti fọwọ́ bójú táwọn orí nǹkan jẹ táwọn fáwọn ẹlẹ́ àárẹ̀ kẹjẹ tó bá ibà sùn lèkè òde kò ní tètè láwọn nítorí àwọn ọmọ tí ẹ lórí tẹ̀lé àwọn àfa yìí làwọn ọmọ rẹ ó wà sú ọ̀gbìn kó wọlé sùn rè ẹ wo kéwú táwọn òun ké látàárọ̀ ẹ wá lùkọ́ àlè ti dùn lẹ́nu wọn ẹ wo bá àfa àtàwọn ọmọ àfa àtúndéjèjì yìí ó bẹ̀rẹ̀ lẹ́nu àwọn wọn sí mọ́tò tó máa kó wọn lórí màlúkọ́ wọn tó yòókù àwọn obìnrin tó kẹ́kọ̀ọ́ látà tẹ̀wádìí wù lẹ́ẹ̀kan wọ́n ṣe wáàsí fún wa obìnrin ni wọ́n wọ́n ní Facebook ni mo wọ́n mọ̀ kí wọ́n ní I'm 13 years old I need a serious man in my life 13 years old èbí ọmọ tó ń ṣe mẹ́tò fún atẹ́lẹ́sì tó ṣe wáàsí fún atẹ́lẹ́sì àwọn awọ́sọ àti àbíbá náà ń bẹ Facebook kọ́mẹ́dì lòun náà ń ṣe. wo gbogbo wọn lọ Kabiru mọ. inú ilé ní túkà sí ìjọba. ìjọ ọ̀rá nẹ́bí rí báyìí. mo di àmì àti mo ti rí. ìjọba nẹ́bí náà lọ́ta. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. wàláyé wọ kọ̀rẹ́ẹ̀tì tó o ti rí mi ọ̀rá nẹ́bí. wàláyé àyà fún wa. torí wàláyé mo rà nẹ́bí dáadáa.